ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayekooto TV. Ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀. Ẹ má gbàgbé láti like, comment, share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayekooto TV. Ayekooto TV, ìkànnì tiwantiwa. Mo kí wa ní kí tí ó ní ọ̀rọ̀ fẹ́ jùlọ pé ìkí ọmọ Yorùbá bí a kú ọjọ́ mẹ́ta àdẹ̀kù dédé àsìkò yìí a kú ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ. Mo fi àsìkò yìí mo fi kí gbogbo àwa mùsùlùmí tí a ṣẹ̀ṣẹ̀ parí ọdún Ramadan pé kí Olódùmarè kó dákun kó gba ìbádà wa ọlá makama Ibrahim. Bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin Kristẹna tí à ń ṣe táwọn ẹ̀sìn lọ lọ́wọ́ pé kí Ọlọ́run Olódùmarè àti orúkọ Jésù kí ó jẹ́ kí a parí láyọ̀ àti àlàáfíà kó sì jẹ́ kí gbogbo àdúrà tá ń gbà kí ó wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ mo kí àwa ẹlẹ́sìn àbáláyé pé gbogbo àtọ́ àsúré ìwọ̀ fún Olódùmarè yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa láì ní dènà pẹ̀lú. Ẹ kàn sọ pé a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa program wa lórí Ọmọbọ̀rọ̀wọ́ media àti Ayekooto television. A dúpẹ́ lọ́wọ́ yín pé agara ò ní dá yín láṣẹ Olódùmarè àjọrí ohun rere bára wa ṣe láṣẹ pé. Program tó ní ìwọ tó bá jẹ́ bá àkọ́kọ́ rẹ̀ tí ó ń wò mí ní orí Ayekooto television, máa rọ̀ yín pé kẹ́ bá wa subscribe sí orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ bá wa tẹ notification bell kẹ́lẹ́ kẹ́ àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kanjọ̀kan. A tó ti rí báyìí torí pé àtìgbà kan dákẹ́. Yorùbá sì ní tí ò bá nídìí obìnrin ò kì í jẹ ikú mólú. Ó nídìí tá a ṣe kọ́kọ́ dákẹ́ àmọ́ láṣẹ Olódùmarè a tún ti padà dé ní pẹrẹwu. Mo fẹ́ sọ nǹkan fún wa nípa ọ̀rọ̀ Shariah law àti ibi tó lè padà wá já sí nígbà tí a bá fi ẹ̀tẹ́lẹ̀ tí à ń palàpalàpà. Ǹjẹ́ ti rí ibi tí èèyàn ti wà ní America for the past 14 years as a medical doctor and he married a Christian. Ó wá sí Nigeria láti wá kí àwọn family ẹ̀ or láti wá settle down. Extended family tí wọn kì í ṣọmọ ìyá tó ń ṣọmọ bẹ́ẹ̀. Wọ́n sì jí ní àárọ̀ ọjọ́ kan, wọ́n sì kidnap ẹ̀, wọ́n sì gbé lọ sí ibì kan. Ẹni tó wá lá tó ti lò 14 years l'Amẹ́ríkà ni o. Wọ́n sì gbé lọ sí ibì kan, wọ́n sì dè lókùn, dè lọ́wọ́ lẹ́sẹ̀ torí pé ó kọ̀ fáǹtì sí Christian. Ṣé àkọ́kọ́ wọn àti bá yí ayé onítàn jẹ́, wọn àti run láìfẹ́, wọn àti dá bá ayé ẹ̀rú. Because of the religion, we deprive so many people from their right. Àbáyé àwọn kan jẹ́ látàrí pé à ń ṣe Islam. Máa sọ wípé Mùsùlùmí ni mí lóòótọ́, Alhaji ni mí lóòótọ́, but eléyìí it go beyond the control. Islam ò kìí ṣe by force. Ànábì ìgbò fi by force mú ẹnikẹ́ni pé ẹtẹ́ ẹ̀ bá ti ṣe Islam pé pa ni. Ẹni yẹn gan tún dúpẹ́ pé láti bí ọdún méjì o tí wọ́n ti jù mí, tí wọ́n ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ sí mi lẹ́sẹ̀ yìí, at least òun sì bẹ́tà tí wọ́n ò pa òun. Pé torí the aim and objective of his family pé kí wọ́n lọ pa òun dànù torí pé òun change sí Christian. Ṣé ká sọ pé bí àwa Mùsùlùmí ṣe ń ṣe yìí tá ń fi tipátipá mú ẹ̀sìn yìí ká níbẹ̀ làwọn Christian ṣe ń ṣe ni? I'm telling you, nobody kò sí Muslim kankan mọ́ because Muslim Christian they have the resources. Ká wá ní pé báyìí Mùsùlùmí ṣe ń ṣe yìí tẹ́ ń fi tipátipá mú yẹn pé tó bá ti Islam pípa yìí ni ká níbẹ̀ làwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ kó àwọn ọmọ wọn kúrò lọ́dọ̀ wọn. Àwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ kó ọmọ wọn, ẹ̀yin Christian ẹ kó ọmọ wọn, ẹ̀yin Mùsùlùmí ẹ kó ọmọ torí pé ọmọ wọn ni gbogbo àwọn tẹ́ ẹ kó tẹ́ ń pè ní ẹlẹ́sìn Mùsùlùmí lónìí. Ọmọ àwọn oníṣẹ̀ṣe ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní Christian lónìí. Ọmọ àwọn oníṣẹ̀ṣe ni gbogbo àwa tá a tún sọ pé a jẹ́ Mùsùlùmí lónìí. Ọmọ wọn náà la ọmọ wọn ni wá. Because that is our first religion. Tá a mọ̀ sí traditional tá a bàbá wa ti ń ṣe. Ẹ lọ wọnú ilé oníkálukú ẹ bá bi tí wọ́n ti ń bọ ẹbọ, tán ti ń bọ kan, ẹni tó ń bọ Ṣàngó, ẹni tó ń bọ Ògún, ẹni tó ń bọ Ọya, ẹni tó ń bọ Ọ̀ṣun, ẹni tó ẹ máa bá nu ilé ẹnì kọ̀ọ̀kan. But wọ́n ní ó ti parun, ó ti kó parun kankan.
knowledge ni tí ò lè parun but ẹ deprive ẹni lẹ́ni látàrí pé ó di Christian kí la fẹ́ gbà ṣe bọ́ọ̀lù ọba ló lẹ́sìn látàrí ẹ̀ tí ẹ bá wá aláwo Sharia law kó máa bọ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń pariwo fún pé kínní yìí ìbànújẹ́ ni ó padà wá dá sílẹ̀ sí ìran Yorùbá ẹ sọ wípé irọ́ là ń pa máa fẹ́ kí èmi àti ẹ máa fẹ́ ká jọ lọ wo fídíò yìí dáadáa ká lọ wò ó gbogbo ìwọ tó jẹ́ mùsùlùmí lóòótọ́ tó ń sọpọ́tì Sharia law tó ń sọpọ́tì mùsùlùmí ẹgbẹ́ láti north tí yẹ pé ẹ ronú ọpọlọ yín kú iye yín bu òun náà lọ wo fídíò yìí ó sì ń bọ̀ wá kan àwọn ará ẹ̀ tàbí nínú àwọn ọmọ ẹ̀ mo fẹ́ kí èmi àti yín mo fẹ́ ká lọ farabalẹ̀ ká lọ wo fídíò yìí bí wọ́n ṣe ń kó àwọn èèyàn tí wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kó wọn lọ́wọ́ kó wọn lẹ́sẹ̀ tí wọ́n dẹ̀ lọ ń jù wọ́n síbi tí wọ́n ń jù wọ́n sí yìí tí wọ́n ò sì ní nǹkan kan méjì pé kàn ka Quran ká kírun kàn ka Quran ká kírun wọn à ní ẹni social life kankan wọn à ní ẹni kankan níbi pé tí wọ́n bá sìkì gan wọn ò lè gbé wọn lọ sí hospital ṣùgbọ́n Quran mosque òní tí wọ́n ṣe jẹ́ kí èmi àti yẹ ká jọ lọ fídíò yìí. Doctor? Hassan Yusuf, yeah. Doctor, are you a medical doctor? PhD, Energy Economics. Okay. Yeah. Why are you here? I decided I became a Christian because I spent 16 years in the UK. I married there. So I got back to Nigeria to come and settle with my family. And the extended family came and told these people that I became a Christian. I've converted. I'm trying to convert my children to Christians and the rest. I just found myself here one morning about 2 years ago. About 2 years ago? Yeah. Okay, what has been your experience in the 2 years of being here? Very hectic. Since I was in military school, I've not seen anything like this. I went to military school, so since that experience, I've not seen anything like this. And this is worse because of the age. I'm diabetic, no drugs. They keep you incommunicado. You can't talk to anybody to bring drugs or medicine for your diabetes. So I've just been surviving. These small boys, there are some small boys around that live around here. They're the ones that get us this zogale to chew and soak and drink. That's how I've been surviving with the diabetes. The food is just carbohydrates, the same thing every day, stones. But are you comfortable here? Is there an issue of comfort? Okay. Actually, I've even been trying to talk to them, to the owner of the place, that look, you need to introduce some counseling, some kind of things, because you can't bring somebody here, there's no plan for him. As an educationist, I can help you, I can guide you, at least do some basic things that will give people some level of hope that they are here for something. Just come here, recite Quran, they flog you, they make you do how do you survive? What do you don't know what you are doing, you don't know when you are going, and things like that. So, but they won't listen to those things, because of the lack of... in your 2 years of being in this... students, the place is a group of younger students who are here actually to school. Initially, I think the place was a school. Then gradually they realized the need for rehabilitation because of the kind of area Rigasa is, all this Endaba and Sarasuka, and I don't know, that's my thoughts actually. So maybe they just realized that some of these other elderly children, the ones that are involved in the Sarasuka and drugs and the rest, can also be brought here, chained, and kept until they read the Quran enough for it. But actually the place has been abused. That is my own understanding. It might not be their intention to abuse the place, but other people will use it. Like for example, the people that brought me and told the people that I became a Christian. So as far as they are concerned, somebody that has become a Christian is supposed to die. So as far as they are concerned, they are helping me. You understand? When I'm even supposed to have been dead, so for them to put chains for me, it's like they are helping me. So you understand the mentality. So one has to understand those kind of things. Really. My name is Malam Bello Hamza. Okay. How old are you? I'm 42 years by age. Okay. When did you come here? I'm in my 3rd month here. Okay. Who brought you? Did you come here on your own? No. Who brought you? My younger brother and sister. Okay, to do what? I don't exactly know. I don't exactly know because we had some 1 or 2 issues and it's a family issue. Okay, since you have been here. Because I left. Okay. All we have been doing here, they will just keep us, they will just, from mosques, we just only stay mosques, we just recite Quran. That's when they will force you to do all the, by force. Look at, they put chain on me with all the level of my exposure. One, look at my own age. I have responsibilities on my head, but deny me access to
a lot of things. Some of us are diabetic. Okay. This man is diabetic, and he's a PhD holder. Almost 2 years now. No He's- Okay, seeking education. I was chained. I don't know exactly why I was chained. I even complained to one of my cousin that was even here yesterday to say we always discuss every day. Whosoever you see, some days back, just 17 children just left here. They decided to leave this place. And do you know what kind of thing are we going to do? For you to keep someone here, you say you promote him, you keep him with someone that's a drug dealer. You bring someone that's armed robber, as a homosexualist, and the gays, all these kind of people they're here. Do you experience such things here? Homosexual, yes, they do. They do. And if they caught someone that is having a sexual, if they caught someone with the issue of homosexuality, they will not even do anything to him. But if they caught you that you're going to run from this place, they will hang you, they will chain you. So which one is worse? Islamically and Westernly? How many are you in this? Yeah. A lot of people die. Lack of treatment. I don't. Though me, I've never seen anyone, but they have told me, and I have known someone that even died here. Òun ló ti wò yìí, fídíò ọ̀hún ni wọ́n náà ti rí yìí, ṣé lóòótọ́ bí Islam ṣe kọ́ wa ní ilẹ̀ Lárúbáwá àwọn tó jẹ́ Christian wà nù wọn, not 100% of Lárúbáwá àwọn Saudi Arabia ni Christian Muslim, 20% wọn Christian ni wọn. That is number one. Ṣé wá rí aburú tí Shariah lọ máa dá sílẹ̀? Mudiru Markaz ó ti sọ irú aburú tí Shariah lọ tí ó dá sílẹ̀. Bàbá yìí sì mú àpẹẹrẹ wá látara wípé nígbà tí ẹ̀yin Mùsùlùmí alákatakí tẹ̀sìn tẹ́ ẹ bẹ̀rẹ̀ pé káwọn ọmọ yín ó máa lò jáàbù lọ school, kí wọ́n máa lò jáàbù, I remember vividly ní Ọ̀ṣun State, Òṣogbo precisely. Fakunle, and there is one school ní bonus school wà nana. There is one school also, there is one secondary school tí wọ́n ti gbé eégún, wọ́n wọṣọ àwọn àfà, wọ́n wọṣọ Christian nípa àwọn ọmọ wọn, àwọn náà múra wá, àwọn oníṣẹ̀ṣe múra, àwọn Mùsùlùmí náà múra, àwọn Christian náà múra tí wọ́n wá tó wá di wàhálà. Àwọn nígbà àwọn oníṣẹ̀ṣe wọ́n ní agbára lọ́wọ́ náà lè fi gba ọmọ padà lọ́wọ́ yín, but wọ́n ṣe é tó mọ̀ pé ọmọ tó bá jí ọmọ tàwọn kò ní sọnù. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ jab, wọn àwọn Mùsùlùmí náà bẹ̀rẹ̀ pé àwọn Christian bẹ̀rẹ̀ pé kẹ̀dẹ̀ àwọn ọmọ tí náà ẹ̀jẹ̀ káwọn náà máa lo kí làwọn Christian máa ń lò yẹn, láwọn náà bẹ̀rẹ̀ sí ní lò. Ìgbà yẹn àwọn Mùsùlùmí àwọn oníṣẹ̀ṣẹ̀ náà sọ pé àwọn ọmọ tí wà náà ẹ̀jẹ̀ ká máa gbégun wá síbi sí school torí pé yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà. Ṣé ẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ Shariah lọ́tẹ́ tó ń pariwo dandandandan náà àwọn Christian nínú ó jáde pé a gbọ́dọ̀ ní tó jẹ́ Christian law. Bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà ń bọ̀ wá sọ lọ́ọ̀ tiwọn, wọ́n jọ gbogbo àjọ ń wòran ni lọ́ọ̀ tiwọn náà ń bọ̀ wá fi ẹsẹ̀ múlẹ̀ pé anything traditional law máa wà. Àwọn náà ń bá púpọ̀ lọ́wọ́ ni kíní yìí yóò sì padà wá dogun, yóò padà wá di wàhálà. Kí ló dé tá a ṣe kúkú pa náà láti ilẹ̀ ń sìn kó tó di kó di wàhálà? Ẹ wá lọ gbọ́ ohun tí Mudiru Markaz tó sọ nípa Shariah tẹ́ fẹ́ gbé wáyé. Wàhálà ó máa ṣẹlẹ̀ o, ẹ jẹ́ ká lọ gbọ́. Ṣé Shariah yìí ṣó lè fa fìtínà, ṣó lè fa wàhálà? Dáadáa. Akramakumullah. Agitation tá à ń ṣe àwa Mùsùlùmí fìtínà tá à ń dálẹ̀ pọ̀. Fìtínà tá à ń dálẹ̀ mo fẹ́ mú alápèjúwe. Àwa la sọ fún wọn pé ègún má yọ̀bẹ o. Tán bá yọ̀bẹ yẹn and ṣe rí pé wọ́n yọ̀bẹ sí wa o, ṣe rí pé wọ́n yọ̀bẹ o, ìwọ ló pilẹ̀. Wípé omi àlàáfíà tó tòrò ká má ru. Ẹ bá ti ru ẹlòmíì ó béèrè tiẹ̀. Lápèjúwe kálukú ń lọ sí skul tẹ́lẹ̀, ọjọ́ ọmọ olóòṣà ni o, ọjọ́ ọmọ kírísítẹ́nì ni o, ọjọ́ ọmọ mùsùlùmí ni o, kò wọ́n béèrè kankan. Ìjọ tí a ti ní pé ìjáàb àwọn náà bá béèrè ọmọ ní church tẹ́lẹ̀
làwọn náà bá wọṣọ kíní sultana wọ́n fẹ́ lọ sí church lọ́mọléèwé. So nǹkan yẹn ìtìrọ̀bá ni. ẹ ti rí báyìí ohun tí mo dèrò Markaz tó sọ nípa ọ̀rọ̀ Sharia law tẹ́ ń gbé bọ̀ wá sílẹ̀ Yorùbá lélẹ̀ Yorùbá ní ká wí fún ni ká gbọ́ òun náà ni àwòlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà òun náà ni ìyẹ́ ọmọlúwàbí o àsọmọ́gbà ní padà wá jẹ̀bi ẹjọ́ ṣẹ́rí ariwo tá a jọ ń pa yìí pé a ò gbọ́dọ̀ jẹ́ kí Sharia law ó ráyè nílẹ̀ Yorùbá torí pé ilẹ̀ Yorùbá ò kì í ṣe ẹlẹ́sìn kan ni torí pé ilẹ̀ Yorùbá dá yàtọ̀ nínú gbogbo ilẹ̀ láyé ilẹ̀ Yorùbá dá yàtọ̀ kò sí ilé tẹ̀tí ní bá Christian kò sí ilé tẹ̀tí ní bá Muslim kò sí ilé tẹ̀tí ní bá oníṣẹ̀ṣe ọ̀nà wo gan la wá fẹ́ gbà tá a fi ní kọlura mo máa ń sọ nígbà pé tí a bá ní ká díjú kẹ́ni rere kẹ́ni bí ó kọjá ẹni rere náà ó kọjá tá a ní mọ̀ rárá ṣé bá a ṣe dákẹ́ rèé tí omi ó sì fi wo tẹ̀yìn wọ ìgbín ọmọ Yorùbá lẹ́nu ìfura lóògùn àgbà pánsá ò fura pánsá já àjà ò fura àjà jìn bí onílé wa ò bá fura ó lè ní òpadà kó ní agbára Ọlọ́run àní jẹ̀bi o gbogbo ọmọ Yorùbá ẹ jí gìrì sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ ká jọ pé àárọ̀ àti ọ̀dọ̀fín nù wá ẹ jẹ́ ká jọ ja ìjà yìí in a collective effort ni not an individual effort láti lè achieve a collective result Ọlọ́run á ràn wá lọ́wọ́ ara àánú gbà o bó ti sí wọlé náà wọn borí owó Ayekooto ńlẹmí ń jẹ ayé sì kò tọ o bẹ́ẹ̀ sì ni ọ̀run tá ń lọ yìí náà òun ò fẹ́ kéé ká ṣe eré ká lè bá gbẹ̀san rẹ̀.